Acid ta èmi dá acid. ọ̀rọ̀ rèé lẹ́nu ayálégbé kan ohun tó ṣẹlẹ̀ láàrin tòun ti láńlọ́ọ̀dù rẹ̀ kó tó di wípé wọ́n lù ú lálùbami ẹni tí tiẹ̀ ti jóná kòkó ní kóná ọmọ tiwa ó yẹ jẹ́ àjọ fi ara balẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá ṣe pẹ̀lú ẹni yìí láti lè jẹ́ kí wọ́n mọ pàtó gan ohun tó ṣẹlẹ̀ kí ọ̀rọ̀ náà tó já síbi tó já sí yìí kọ́lọ́mbà kó jọ kó máa ṣàánú wa ni. ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́lẹ̀ láǹfààní àti gbádùn wa síwájú sí i àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Olúwaṣùsì máa MARP ọmọdé mẹ́rin ní 65 years àdúgbò bẹ̀rẹ̀ ní látọ̀ kí ni tó gbé ilé ẹ máa wọlé òkè ìgbà tí mo fẹ́ gba ilé sí Mátọ̀gùn mo rí kíátíkà kan so ìgbà tí mo rí kíátíkà yẹn so ó wá lọ fi ilé yẹn hàn mí ìgbà tó fi ilé yẹn hàn mí tán màá bẹ̀ sí ṣe investigation lórí ilé yìí ó wá pé kíátíkà yẹn mo ní ìyá tí ẹni kí wá gba ilé lọ́wọ́ ẹ̀ yìí ó ní wọ́n ti sọ̀rọ̀ yá yìí pé èèyàn burúkú ni pé ẹni àkọ́kọ́ tó gbà bẹ̀ pé wàhálà ló wá jáde ń bẹ̀ ẹni kejì pé wàhálà pé ẹni kẹta púpọ̀ dídé oṣù mẹ́fà ló fi tilẹ̀ kù nílẹ̀ tí omi kọ́kọ́rọ́ lọ pé ìta ló ti lọ́ pọ̀ ọ́n mo wá pé mo ní omi tó má dá wọn lóhùn mo ní má dá wọn lóhùn o èmi ò dẹ̀ mọ̀ pé owó commission àti agent tó ń fẹ́ gbà òun ló ń ṣe mo ní má dá wọn lóhùn mo ní tó fẹ́ kí ni mo ní kí n má dáhùn ok mo ní kí ni ìdí tó sọ pé kí n má dáhùn o ní ìdí tó sọ pé kí n má dáhùn ní wípé o ní ìgbọ́dọ̀ manage ilé yìí o ní ìgbọ́dọ̀ tẹ̀ máa fún yẹn o ní ṣùgbọ́n ìyá yẹn oní gbogbo ẹ̀ tó bá ti wá bá ọ̀nà sọ pé kí wọ́n bá ẹ̀ oní díẹ̀ nìyí tó sọ pé kí wọ́n má ta mo tí ó dẹ̀ dájú nígbà tó wá yá ìgbà tí mo wá wo ilé yẹn tó fi mi hàn ilé ẹ̀ mo ní kò ní wo ilé mo ní kò sí kọ́kọ́ ní lẹ́kùn ní pálọ̀ kò sí kọ́kọ́ ní yàrá iná dẹ̀ ní kò sí gbogbo wáyà tó wà ní yàrá mi àwọn wáyà ẹ̀ ti rúùmù náà so ìyẹn nìkan ni mo lè sọ pé ó wà manageable oníkòdè síná náà ní iwájú ìta ó wà ní gbogbo ẹ̀nà máa ṣe oníkèsí àmà wọlé oníṣègbè ọ̀nà níwájú ọ̀nà manage ilé yẹn kò sí problem so nígbà tó wá yá tí mo lọ so ìgbà tí mo wá lọ so ìyá yẹn náà ń disturb mi lórí fóònù so kí á ti kà ń disturb mi lórí fóònù wípé kí n wá sanwó mi ní bàbá so àti just agreement owó agreement and commission 140 owó ilé 100,000 20,000 owó agreement commission 20,000 ó jẹ́ 40,000 owó ilé gbọ̀ngàn 100,000 ó jẹ́ 140,000. How many bedroom? One room and parlour so room and parlour self contained so nígbà tí mo débẹ̀ mo ní náà mo ní nígbà tí wọ́n yá tájọ́ lọ́bẹ̀ nígbà tá a máa kó ń bẹ̀ lálọ́dún kọ àkáǹtì fún mi so kí àti ká mú mọ́ mi mọ́ lálọ́dún so kí àti ká wá ní òun mọ̀ wá yá yẹn o ó ní kí n má sẹ́ǹdì owó yẹn sí ìyá yẹn o ó ní òun ní kí n sẹ́ǹdì ẹ̀ sí mo ní ara bàtà sọ̀rọ̀ o ó ní rárá ó ní ìdí ẹ̀ ní wípé ó ní mo lè lọ sẹ́ǹdì owó yẹn sí kówó ẹ̀ kó ràn mọ́ lójú ó ní gbogbo àwọn kan yẹn ó ní ó lè má lọ ṣe mo fi sọ bẹ́ẹ̀ ó ní kí n gbàgbé náà ló mánéjì ẹ̀ ó ní ọ̀nà ló máa gbowó ló bá kọ àkáǹtì nọ́mbà fún mi nígbà tó yá ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì mo sáyìn ló mo rò kíní yẹn nígbà tí ìyá ń disturb mi tìbí náà disturb mi èmi dẹ̀ ní mo dẹ̀ nídìí ilé yẹn so mo sì sẹ́ndì owó sí kíátíkà nìyẹn nígbà mi sẹ́ndì owó sí kíátíkà so mo wá nígbà ni mo máa kó àwọn kò tí ì kó wá wọn nítorí gbogbo wọn kò sí tọ́lẹ̀tì wọn kò sí lẹ́kùn ní tọ́lẹ̀tì so yàrá náà tí mo sọ pé kí ni pé kò bẹ̀ wọ́n pé wọ́n máa ṣe nígbà tó wáyé tán ti gbowó tán ó lọ sí ọ̀sẹ̀ bíi mélòó kan tí mo ti kó fún wọn wọn kò bí wọ́n ní wọ́n tí ì ṣe nǹkan tán ní kankan gbàtà nígbà tó wá di around April ó ti bọ́ sí tó wọ́ sẹ́ndì ní April bọ́ sí pè mí pé kí n wá lọ wò ó so nígbà tí mo dẹ̀ máa débẹ̀ tí mo débẹ̀ ó ní kò sí náà ní sitting room yìí náà
mo ní kò sí kọ́kọ́rọ́ ní pálọ̀ yìí kò dẹ̀ sí kọ́kọ́rọ́ náà ní yàrá mo ní kíchìn náà ìgbé kò sí kọ́kọ́rọ́ ń bẹ̀ tọ́lẹ́tì nìkan lẹ fi lẹ̀ kò sí mo ní ẹ̀dẹ̀ ti gbowó nísìnyí mo ní ẹ̀dẹ̀ ti náwó mi nísìnyí àti pé mọ́ra yín lọ́wọ́ mo ní ọ̀nà kan tí mo sọ nílé ìgbọ̀pọ̀ ok máa sọ fún kí á ti kà ó ní kódà ó ní ọba èyí tó ṣe náà ó ní ó dìjà òun pẹ̀lú ẹ̀ mo ní sọ̀rọ̀ bára nǹkan tí mo sọ nílé mo ní mo ti ń gbalé nísìnyí mo ní èkó mo ti lọ sí skul mi ò ní problem pẹ̀lú lálọ́ọ̀dù gbogbo lálọ́ọ̀dù ló máa like mi kò dẹ̀ sọ sísè àwọn ilé tí mo gbé fún lẹ́kọ̀ọ́ ibi náà ní Mátọ̀gún náà ilé tí mo gbé ń bẹ̀ náà mo ṣàlàyé fún oní tìtorí pé ilé yẹn kò ní pípé òdìdí ẹ̀ ń kó bẹ́ẹ̀ mi ò ní wàhálà bẹ́ẹ̀ mi ní problem bẹ́ẹ̀ o torí pípé torí owó tí mo san fún NEPA torí pé kò sí pípé owó yẹn kì í ṣe owó kékeré o mo ní òun ni o mo sì mọ́tò pé pípé yìí ló jẹ́ kí n wá o nígbà tó ṣàyà ó wá ní ṣé mo mọ̀ pé obìnrin ni pé kí n bá ṣe pé ọ̀nà àbùkù mi ọ̀nà òkè kò sí wọlé òun náà ló mú mi lọ sí sọ́ọ̀mì mo lọ ra kọ́kọ́rọ́ yàrá mo lọ ra kọ́kọ́rọ́ pálọ̀ mo ra ti kíṣìn òun náà ló bá mi wá ẹni tó jẹ́ pé mo wá fi fíìsì gbogbo àwọn kọ́kọ́rọ́ yẹn so nígbà tó tún yá tí mo wá débẹ̀ so lẹ́yìn ìgbà tí mo débẹ̀ ó ti lọ sí ọ̀sẹ̀ kan bí ìyá kan ṣe wá bá mi nìyẹn ó wá ní ṣé mo rí ọ̀sán tó wà lẹ́yìn kọ́ńpáàdì yìí ó ní àwọn community ti ní kí òun gbé mo ní kí ló wá pè mí pẹ̀lú ọ̀sán tó wà ní ẹ̀yìn kọ́ńpáàdì ó ní tìtò ní ewé tó máa já pẹ̀lú máa wọlé tí ìyàwó mi àbàgbà àmàgbà ní ọkàn yìí ṣùgbọ́n kí n tẹ̀lé lọ sí ẹ̀yìn another compound ní compound ní trespass ni ó ní tí bá mọ̀ pé mi lè tẹ̀lé lọ gbóni mi 2000 ní kíni owó kíni 2000 yẹn gbó fún owó kíni yẹn ṣe rẹ̀ o ilé òsanwó rẹ̀ o ètò nǹkan tí kò affect mi kò dé mi lọ́wọ́ so kí wọ́n fẹ́ lọ sí lẹ́yìn compound ní compound kí wọ́n máa bẹ́ẹ̀ gégi compound ní compound kí wọ́n lè ṣe rẹ̀ so wá ní ìmọ̀tọ̀ àpò lẹ́lẹ̀ nígbà tó wá yá mo ti ń lọ sí bíi oṣù kan ó kàn sí di àárọ̀ ọjọ́ kan nìyẹn mo kàn ṣe rí bọ́ọ̀lì tí ó bá mi jà mo kàn ṣe rí nìyẹn lẹ́nu náà kan lẹ̀kùn àmì pẹ̀lú àárọ̀ kùtù máa ní ta nìyẹn o ó nù mú Samuel ní o ìbẹ̀rẹ̀ Samuel kẹ̀ káàbọ̀ mi ò mọ̀ yí o ó nù ọmọ onílé ni o nǹkan kan ó ní náà ní pé òun ti gbọ́ pé wọ́n ti wá gbé bí ni o nǹkan kan mo fi yọjú sí bí o ó wá ń lo kórè ìyàwó mi pé àwọn wo ló ń disturb gbogbo ènìyàn mi wá ní àwọn ló ń disturb gbé ti báwo kò sí tó disturb wà ìkọ̀yà mi ò rí pé àwọn kan péjì kan wà bí pé wọ́n fẹ́ sọ lọ́kà ọ̀sán so ìyá mi kò sí tó kàn mí nǹkan tó ń bá wá bí kọ́ nìyẹn ló sà lọ lẹ́yìn ìgbà tí ìyẹn ṣẹlẹ̀ tán á tó ọjọ́ bíi mélòó kan sí ọ̀sẹ̀ kan tó ti dé yẹn ó kàn sí di àárọ̀ kùtùkùtù yẹn ló bá kan lẹ̀kùn yẹn bọ́ ìsámẹ́ yìí náà tó gbẹ̀gbẹ̀ tó mo sì gbọ́ pópópópó yẹn mọ́mì kò mọ̀ pé mi wà lé ìyá bá rẹ̀ lóṣù lọ́mọ ẹ̀ bá gbé àlòkù fóònù kan báyìí ló bá gbé wá ó sì gbé wá nìyẹn ló máa ń kí ìyàwó mi tẹ̀gbọ́n lọ sí èmi gbọ́ mo wà yàrá ìyá mi ti bọ́ sẹ́nu torí yàrá mi yẹn ìgbìmọ̀ sí ẹnu náà wọ́n á gbọ́ pé fóònù yìí ló bàjẹ́ kí ìyàwó mi tẹ̀gbọ́n lọ pé òun fẹ́ lọ yáwó mi kan kó nídòó dúró wàá gbọ́ tí àwọn sọ pé mo ti ṣe irú ẹ̀ rí o ó bọ̀ tá lóhùn jẹ́ kí n gbọ́ o òun lọ lọ́wọ́ mi sí wọn ò lè ṣe o gba ti àmì wọlé kò mọ̀ pé mo gbọ́ gbogbo nǹkan tó ń jọ sọ mo á bí ẹgbẹ́ mo ní kí ọ̀pẹ lọ́hùn ẹgbẹ́ jọ sọ mo gbé àlùkù fóònù wá wípé kò ń ṣe ọkùnrin lọ yáwó mi náà ṣé ẹ mọ́ra rí tẹ́lẹ̀ ni mo ní gbàlá ẹsẹ̀ débi tí ọmọ láńlẹ́dì wa bẹ́ẹ̀ wípé ó gbà lóko fún mi wá bí sóò mọ tẹ́lẹ̀ ìgbà táwọn adé mr bambi ni òun láti lọ bá pé ẹsẹ pé nílé ẹni kan ó wà ní oní pé sáfìyàn lẹ òun sáà lè fi fi lẹsì òní mo ti gbọ́ so nígbà tó wá yá ìyẹn tó wá lọ bẹ́ẹ̀ nígbà tó wá yá tó wá ti lásìkò ìgbà tó wá dé yẹn ìgbà míì á wà nínú látàárọ̀ sílẹ̀ nígbà tó wá yá ó lè jẹ́ àsìkò ìgbà tí máa rest ìmọ̀ àkànṣà ló gbọ́ kókókó àgbọ̀gbọ̀ dádì sẹ́ni gàrí ó fún mi ní gàrí mo ní àgbàlagbà nínú kì í jẹ gàrí yóò tẹ̀ kì í jẹ ẹ̀bà ìyẹn tó lọ bẹ́ẹ̀ lókè ní òtún gbogbo tó lọ nígbà tó tó ṣe díẹ̀ o àtọwá anídájú aníṣẹ́ ẹ̀ ní gáàsì kẹ́gbẹ́ gáàsì fóun mo fẹ́ fíìlù ó pọ̀ tó ló wá kò sí gáàsì. kí ló wá ṣẹlẹ̀ gan-an wa. so bí ọ̀rọ̀ ṣe lọ gan-an ni mo ṣàlàyé bí mo ṣe lọ ẹ̀jẹ̀ kí n lọ màá débi tọ̀rọ̀ ti ṣẹlẹ̀ so ọkùnrin pé kó pọ̀ tó fún gbogbo lọ nígbà tó yá ọ̀dà padà
nígbà tó tún wá yá again wá lọ pè yá ẹ̀ wá pè yá ẹ̀ ní màmá ọmọ yín mi ò mọ̀ rí wàhálà tó fún mi nílé ìwé ti pọ̀ jù náà ibi tó ti máa kọ́ bẹ̀rẹ̀ bíi pé èsì gbóhùn àdítẹ́lẹ̀ mi bíi pé ó gbé àlùkò fóònù wa bá ìyàwó mi gbogbo ẹnu gbọ́ tí ìyá mi sọ pé òun ló fún yàn mo ní number one mo ní kì í jẹ́ kí n sùn kì í jẹ́ gbádùn lẹ́yìn ìgbà tí wàá ti wà mo ní àsùn látàárọ̀ dalẹ̀ mọ́ àsìkò gbà tí ìgbà tí wàá fẹ́ sọ ohun tèmi abẹ́sì yọ mi lẹ́nu fún mi ní ráàsì fún mi ní gàdú mo ní èmi dẹ̀ ní mi ò ṣiṣẹ́ mọ́ àwọn ló ń bọ́ mi so ẹ̀jọ̀ ẹ̀ bá ń sọ fún kó má jọ mi lẹ́nu mo ní àwọn àkọ́tọ́ mi tán àwọn èèyàn sọ fún mi kí tó wọlé ìlú o gàràgàrà pẹ̀lú igbó lẹ́nu mọ́mì ẹ sọ fún ọkọ yín òun máa dí pẹ̀lú ẹgbẹ́ gan lẹ́nu lọ mo sì jáde mo sì wà wọlé mo wà wájú tàbí mo tó ní bá jẹ́ kékeré kó sí mi lọ fún gbogbo oṣù má pa mí náà mi ò mú kíní mi ò mú nǹkan tí mo mú kékeré tó bẹ̀ ṣe fà tó fà kúrú sí mi lẹ́nu mo ní sọ nǹkan tó ṣe fún mi ìyá mo lọ sọ fún mo dẹ̀ rìpọ́tù ẹ̀ fún ìyá mo ṣé mo jẹ̀bi láti rìpọ́tù ẹ̀ fún ìyá ẹni kó má dì yọ mi lẹ́nu mo ní àgbàlagbà ni mi mo ní sẹ́ ní sísọ ọwọ́ mi ká ní sí tí bàbá ṣe là níbi pẹ̀lú òun fún mi ní wọ́n ní ìyá mi lò wá bá òun wá tọrọ nǹkan lọ́nà ìgbà tó ń tọrọ nǹkan lọ́wọ́ mi ìgbà tí mo fún òun ẹ̀sìn gbóhùn dẹ́ lọ nǹkan kan gbàgbà wo lókè o mo ní mo ti gbọ́ ẹ wá lọ tẹ̀yẹ̀ wá stop ọlọ́ba mi ṣẹ́gun yẹn lọ nígbà tó wá yá ó wá di pé ó wá pè mí olówó iná oní 2000 ni la máa san owó ọdẹ oní 1000 la máa san ó wá lókè owó náà mo ní bàtà tó máa san oní tèmi bá san 1000 máa san 1000 mo ní rárá kó ní jọjọ rọ alọ́run mo ní tèmi bá san 2000 tó bá tán wọ́n náà tó san 2000 lóṣooṣù agbọ̀rọ̀ alọ́run torí wọ́n di ọ̀run ni that is 14 days la máa fi ní náà oníṣòwò àlejò ọ̀rọ̀ wà lọ́rùn so owó ọdẹ yẹn náà oṣù kan 1000 tí n bá ti san tèmi lóṣù yìí wọn náà tó san lóṣù tó kọ àgbègbè ọ̀rọ̀ wà lọ́rùn ó dé àgbè àlejò tó ń ṣe lọ bẹ́ẹ̀ ó wá di pé yẹ̀ sí pé torí tábà mú mi wá délé mi ó wá pè mí ó ní iná yẹn ó lọ́wọ́ kan ló ń fa omi o ó ní kì í sọwọ́ méjì o onítorí kékeré máa pẹ́ pọ́pì máa ṣẹ̀kú má bàa bàjẹ́ ó ní kò sí problem ó ní ìgbà tí mo wà lé náà lọ́hùn ó ní fúlà mi kan mọ̀ fa omi torí tí náà bá àti kìíní tó bá ṣe àti ti pa mo ní kò sí problem ó sì gbé ọwọ́ yín nìkan yẹn mo ní tèmi kẹsà ti máa sanwó ná kẹdẹ tí máa fa omi mo ní kò sí problem so tó bá fa omi yẹn tá a bá mú náà wá délé ní tó tẹ fa omi táǹkì yẹn mi ò dúró mi lò iná náà bẹ́ẹ̀ ṣe ní ṣe gbèrè mo wá lọ bá mi ní màmá mo ní kí ló ń ṣẹlẹ̀ níṣèbí wọ́n mú náà wá dé lànà ẹ̀dẹ̀ fa mi mójú ìgbà tí máa jí níṣèyí tá a máa lo omi kó tó rọ̀lẹ́ omi ti tán wà ní òun náà mọ̀ bó ṣe rí mo wọ́ọ̀ṣì mo wòran nígbà tí wàá di ijọ́ kẹta ọtún wà mọ́nádé mo máa sọ ibi tán ti fa mi yẹn bẹ̀rẹ̀ àdó sí ibi tán ti fa mi yẹn ní ara 1 o'clock bẹ̀rẹ̀ ara pip wọ́n ṣe fa mi yẹn nígbà máa rí pé yẹ sí pé wọ́n fa mi yẹn táàkì oúnjẹ tóbi òkun mo rí pé wọ́n ṣe fa mi yẹn wọ́n gbọ́n sí dúrọ́ọ̀mù wọ́n gbọ́n wọlé wọ́dà ìlọ̀rùn ọ̀dàbẹ̀ yóò sọ́kọ̀ nígbà tó máa yá tí wọ́n á rí pé ṣe bẹ́ẹ̀ ni ọ̀dàbẹ̀ ló ṣe kó nígbà tó wà máa dijọ́ kejì ègé òun ti tán bálùbá náà kàn ní ìwà tí ẹ̀rù mi ní kò dáa mọ́ mo ní àgbàlagbà níyàwó mi mo ní ẹ́stéètì ní bíbá mo ní kò sómi ní àyíká nígbà tẹ́ bá fa mi tẹ́ gbọ́n mi wọlé tí àwọn òde wa ń lò nítorí pé pèlè làwa ń lò mo ní ṣé ó yẹ kó níbẹ̀ mo ní àdísì pé tẹ́ bá fa mi tó bá kún tẹ́ bá tọ́ ẹ̀fà tó kú tọ́tẹ́ tó mọ́ mi wọlé mo ní àdísì mo ní ìtókù mo ní àlùlù dáadáa mo ní kò ní sí wa lọ́kùn ní sí kíní kan ó ní ẹjọ́ ó ní òun fẹ́ wá lọ́nà ó sì fẹ́ ìjọba tó ní kan ní tó bá tẹ́yìn lọ́rùn ó ní ẹ jáde kí ni jáde ṣé ní sítọ́ ẹgbẹ́ fún mi iná náà dẹ̀ ní ìlú òdó dédé tí wọ́n bá múná dé kò gbé kankan kò gbé anything ó ní àtúndé láì ní mo ní iná pípé ò kì í ṣe kí ní iṣẹ́ lọ hot plate ní iṣẹ́ kí òun ní hot plate òun kì í lo kí ó kì í bá pè ọ́ lórí wa á dàbí pé àwọn kéèyàn àgbọ̀dọ̀ wà olóòlówó láti dá padà fún wa àṣà àǹfaradà bẹ́ẹ̀
tó bá ti fa mi yẹn àá di pé mò ń ṣàlìsùn mo bá kéde ta ní àdàrà máa fa omi sí àgbésílẹ̀ àwọn afárádà ó kàn sí ìyá mi nígbà tó wá yá gẹ́gẹ́ bí agreement tí kí a ti kà fún wa pé tó bá ti di èyí oṣù báyìí wípé ó wà ìsọ́yà pé as advance wà ní pé òun ní màmá wọn ní òun oṣù méjì kọ expire gẹ́gẹ́ bí agreement lórí tó gbogbo àkọ́tọ́ ẹ̀kẹ́ ṣe ní ilé rẹ̀ ṣe ní mo ṣe onínàwó tètè kan náà tí ó ṣẹ́gun tẹ̀ ní ó bàjẹ́ pé ẹ máa ṣe oní ẹ̀jẹ̀ kí fún yín ní owó ọdún kan which is 100,000 mo ti san agreement kí n tẹ̀sán náà mọ́ nínú oní 100,000 olówó yẹn olóògbé 100 ní tó ń bá ti expire oní 150,000 ṣé ó wà ní agreement mi pẹ̀lú pé bá ti lo ọdún kan 150 ní ẹ máa gbà agbára mi ò gbé o mi ò lè san o agbára àti gbà yẹn wọn pẹ̀lú ọmọ ẹ̀ wọn jẹ́ gbà débi pé gbà mí bá kàn ti bọ̀ báyìí láti jáde nígbà mí tí bá ti bọ̀ báyìí gbígbó nígbà máa máa pàdé mi tí bá dẹ̀ sọ̀rọ̀ ìgbà tí gbà mú lọ́mọ máa fún mi wá wọlé ìjọba òde ìlú àlùbáyọ̀ ní ọmọ kọ́tọ́ mi ṣe fún mo ní mo lọ gbé ọmọ yìí mo ní kọ́tìsì lọmọ yìí o mo ní mo suspect ẹ o mo ní àwọn àlè látàárọ̀ dalẹ́ bá dẹ̀ pé àwọn community tó wà lẹ́nu bá fẹjọ́ sùn nígbà mo fẹjọ́ sáwọn àwọn ìlú ọ̀nà ó sọ pé àgbàlagbà ní bàbá yìí gbogbo nǹkan tó ń ṣe yìí ó kù díẹ̀ káàtó ó ní o ti gbọ́ àtúngbà tó bá tún yá tí ìyá náà bá tún gbógun ègé àméjì àtúnjọjọ bẹ̀ sí gbógun ti tìmí abẹ́sí bá mi jà ìyàwó mi ló máa kú mi dáhùn pé kí n sáṣe sùúrù pé ọkàn gbà kan pé kí n má wọlé pé wọ́n á sọ fún àwọn ọmọ wípé àpò ń bẹ̀yìn nígbà tó wá yá tí ó wá pè mí ó wá mú mi lọ sí àjùmọ̀ police station ó sì mú mi lọ́dọ̀ mi no wọ́n kàn pè mí lórí fóònù mi wọ́n sì pé wọ́n ní kíkó fẹ́ rí mi ní àjùmọ̀ police station mo sì dé àjùmọ̀ police station níbẹ̀ ni mo máa débẹ̀ so ndpo mo wá dé wọ́n dpo ní ẹni tó pè mí pé tẹ́ni ẹ̀ bá dé pé ọlọ́pàá yà mú wá síwájú òun nígbà mo dẹ̀ máa débẹ̀ bá lọ pé ẹni ọ̀hún ní ẹ̀lú mo ti máa ń bí o mo ẹni ẹsẹ̀ máa yọ báyìí òun ni mo lé lóyọ ló wá ní kí n máa bọ̀ bá dẹ̀ débẹ̀ nígbà mo máa dọ̀dọ̀ àwọn ọmọ yẹn àwọn ọmọ yẹn ní èmi gbé ilé ìlú sanwó ná mo ní èyí ha mo ní ẹni dàmú dúpẹ́ o ìṣèlú dàbí pé mo ti mọ̀ bá kó gbogbo rìsíìtì tí mo fi sanwó lé àti rìsíìtì tí mo fi sanwó ná ó ìwà lọ́ọ̀mì kìí náà witness mi sì ní tẹ́ bá fẹ́ rí àfihàn yìí mo ṣẹ̀ṣẹ̀ sanwó kan náà ní on 17 of this month 2000 wọ́n di ọ kò tí lu 3 days so bá fi hàn wọ́n láwọn wá ní pé wọ́n ní màmá wọ́n ṣe fẹ́ sọ pé kò san owó iná nípa bí ó ní ilé tó kó jáde yìí ń kọ́ rọrọ sọ òun sáfẹ́ wọn léhun òun fẹ́ wọn léhun mọ́ni jẹ́ kọ́ mẹ́rin sọ́dọ̀ ọ̀gá nígbà tó lọ́dọ̀ ọ̀gá ní tó bá mọ̀ pé òun fẹ́ wọn lọ fún ọmọ Poju notice police station nílé civil case ló ń wá kìí criminal case lọ fún ọmọ Poju notice tó fún kéde ó ti purọ́ mọ́ wọn níwọ̀n sanwó ná ìsí ti tọ́ dẹ̀ fi sanwó ná láti gbà tó ti dé lórí for 14 days to 2,000 fún 7 days ìwọ náà tún dẹ̀ tó á pè wọ́n sanwó láti kó jẹ́ owó gbèsè sórí pípé yẹn kò lè rí bẹ́ẹ̀ wọ́n fún Poju notice àbájọ́kùn bẹ́ẹ̀ nígbà tá a kó bẹ́ẹ̀ lò tó wá lómi lò lẹ́nìkan ó tún ṣe di àárọ̀ ọjọ́ kejì mo tún ṣe bá àwọn mẹ́bà ẹni àwọn ṣọ́ọ̀ṣì mẹ́bà láwọn wọn kí wọn láwọn náà tó wá bá mi bá tó ṣàlàyé mo ṣe ṣàlàyé bá ṣàlàyé fáwọn yẹn láyé tó wọ̀ mí ẹgbẹ́ olùwà tẹ́ ó yí màmá kò dáa bó dẹ̀ ṣe wà yẹn stẹ́ẹ̀kì ọmọ ẹ̀ kó náà kó máa bá ìyá ẹ̀ sọ̀rọ̀ kò ní bá sọ̀rọ̀ àwọn méjì tó máa gbọ́ kòtò ìyá máa múra ìjà pẹ̀lú mo máa gbá mi gidi gan wàá wò nígbà tó yẹ pé àwọn ṣọ́ọ̀ṣì yẹn wọ́n wá ní kí n máa wọlé bàbá wọ́n ní wọ́n á fún mi lórí wọ́n ní wọ́n ti rẹ́fídẹ́ẹ̀sì gbogbo rìsíìtì tó lè sọ wọ́n ní wà lọ́wọ́ mi wọ́n ní kí n máa wọlé ọjọ́ yẹn mo lómi àwọn ṣọ́ọ̀ṣì ẹ̀ fún mi lómi wọ́n tọ́nà wọ́n ṣe gbogbo ẹ̀ níjọ́ yẹn ìgbà tó ń ṣe gbogbo kíní ẹ̀ tán jọ yẹn inú mi dùn wọ́n lọ nígbà tó wá yá o tó
bá tún múná ẹ̀dín náà gé àbúfàmì ẹ̀dín làjẹ̀ gé àtúndọ̀ so ìgbà tó bá yá wọn pẹ̀lú ọmọ ẹ̀ wọ́n á bẹ̀ sọ̀rọ̀ àwọn bàbá tẹ̀yìn gbà sí ilé wọn yìí ṣe àwọn bàbá yìí ò tó bàbá kìnnì kan ìntẹ́nẹ́tì làwọn ilé ikẹ́ àwọn kìnnì kan gbà kan wọ́n kí ló ṣẹlẹ̀ gbọ́gbọ́ ṣàlàyé kí ni tó ṣẹlẹ̀ nǹkan tó wá gbé mi débi náà ọ̀rọ̀ tí mo sọ látàárọ̀ náà nǹkan tó wá gbé mi débi náà òun náà ni nígbà tó wá yá ló wá gbé mi lọ sí àwọn human rights lọ́dọ̀ fẹjọ́ sùn wọn náà iná wa lọ bá wọn ní kì í fún mi níná kì í fún mi lómi so làwọn yẹn wá pé kí ni màmá kí ni díẹ̀ díẹ̀ fi fún náà díẹ̀ fi fún lómi nígbà tó dúró pé gbogbo nǹkan tó fi sanwó ni pé kọ́nẹ́tì tó tó san rí wípé tó tó mú wá rí so làwọn yẹn ló wá ní ohun bàbá ṣe ń tún mi ní wọn bá mi ní mi pẹ̀lú ìyàwó mi nìkan ni so nígbà tí a wá sọ̀rọ̀ yẹn nígbà tó wá di ọ̀sẹ̀ tọ̀hún yẹn mi ò lómi kò sí ná kò sómi ọmọ ẹ̀dẹ̀ wà lé iná dẹ̀ wà ní ọ̀dọ̀ wọn wà lọ́ba àwọn sáwọn mo ní kí ìyá tó kún lé iná wà so mo ní kí nìdí tí mi ò fi ní iná oní òmò ń jáde kí n gẹ́ra ọ̀tún kó wájú ẹ bá tẹ́ kó wájú ẹ níṣẹ́ wà á ṣe nǹkan tó ń ṣe fún mi bá dára kó níwájú ẹ bá lọ bá àwọn kọ̀mítì tán wà lẹ́gbẹ̀ẹ́ wa bá pa àwọn wọ̀nyẹn so láwọn wà ní kí ló fi yọ́nà bàbá ó ní kọ́ ló yọ́nà mi àwọn ẹ̀wá ní kí n ìdí àbújáde nǹkan tó ṣẹlẹ̀ yìí o wọ́n ní kí n lọ pé electrician wà nígbà máa pẹ́ electrician dé ọmọ yóò jẹ́ kán wọlé kò sáyè àwọn ẹ̀wá pé ó ní ìyá òun sí ilé ó náà títí yàn bá dé ó ní wọ́n ti ní kán jáde pé àwọn yòókù kọ́ làwọn bàbá yà àgbàlagbà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ expire ní ẹsẹ̀ fún ní pé ló ti sì pé kán jáde wọ́n ọ̀dẹ̀ jẹ́wọ́ ní wọ́n jẹ́ kankan so ṣe bọ́n ṣe léèyàn jáde kó lé nìyẹn ní bá pé human rights láti wá ní kí ní sùúrù pé tí ìyá wọn bá dé wípé wọn á pè pé àwọn ti pè kó sọ pé òun bọ̀ nígbà tí ìyá dé wọn á lọ pẹ electrician lẹ́sẹ̀ wọn á lọ bá ìyá lálẹ́ nígbà tí ìyá lọ bá electrician lálẹ́ ìgbà tó máa bá ìyá ní òun ti ní kán jáde wípé kò sáyè láti gbèrú mọ́ so àwọn kọ́mítì bá sọ pé bálẹ̀ ṣe máa ní kán jáde wípé wọ́n rí rìsíìtì tó sanwó ná pé kò yẹ kó lè rí bẹ́ẹ̀ so ibi tí ìyẹn ti sọ fún wa lókè tó bá di ijọ́ kejì oníkẹ̀lẹ̀ tíṣà wa ní bíi 6:30 pé bíi 7 ti máa jáde mo pe nọ́ọ̀bẹ̀ electrician yẹn kò lọ mo á lọ sílẹ̀ electrician fún mi ní àwọn 6 kò tí 6:30 tó lù kò ti dé lù bó ṣe jáde nìyẹn ó wá ní electrician pé wọ́n á lọ tí ó ti ní kọ́ jáde onígbà tí ara bá ní wọ́n tó bá ní wọ́n ní fúnra wọn tó máa kó ẹrù wọn tó mọ̀ bá bí tó dá sí ìyá fún wọn kò sẹ́ni tó máa kọ́ wọn tó máa fi kó ìlú ìyàwó mi dẹ̀ ní kò sí lé èmi nìkan mọ́ wáyé àsìkò yẹn ìyàwó mi wà ní hospital ó ti lọ sí ọ̀sẹ̀ kan tí àwọn ti wà ní hospital èmi nìkan ni mo sún lé tí ò sí inú tó lọ bá woman rights mi pé woman rights ti wá bá so bí òun ṣe ní kí nepa yẹn lọ bí nepa yẹn ṣe wá lọ tán èmi wá wọlé padà òní màmá òní ẹ fi ọ̀rọ̀ yìí ẹ fi sí ìwà láyé ẹ mọ̀ pé ẹ̀yin náà bí ọmọ àmọ́ ìwà káàkiri bí ìkọ́ni gbogbo ọmọ máa gbé olórí eléyìí náà nísìnyí tó ń gbé lọ́dọ̀ yìí nísìnyí kì í sọ ọmọdé tí n bá sọ̀rọ̀ a máa nà mí lójú yín ẹ máa wò ó kàn sí jáde láti inú géètì nìyẹn bí ìgbà tó ti lọ tọ́gi yẹn níwájú ọ̀nà àti igi yẹn ó tó yìí ó tó apá mi méjì àfi gbá látàrí mi níbí báyìí ẹsẹ̀ gbá ló dẹ́sẹ̀ kó mi gbá mo fẹ́ ẹbí dẹni wọ́n ti fẹ́ jáde wọ́n ti ti géètì àti wọ́n ti ti géètì tèmi mọ̀ so ó tún gbégi yẹn gbá ẹ̀wọ̀ ọwọ́ mi báyìí ó ṣẹ̀ṣẹ̀ lọ lẹ́nu ọwọ́ yìí wú ìyá náà bá sáré jáde ní kéde ìyá bá sáré má wọlé jókòó máa fi hàn mí lọ ìyá náà bá sáré jáde èmi nìkan ẹwọ ẹ̀yìn ẹwọ ẹ jókòó á ti rí so kí ni mo lè ṣe ooo mo wá ké kò sẹ́ni tó gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta àbí àwọn méjèèjì mi ni mo sì kẹta wọn nínú ilé bẹ́ẹ̀ bí wọ́n ṣe sáré wọlé nìyẹn mo ní ọ̀bẹ àgbo tí mo máa fi jẹ obì torí mo máa ń jẹ obì mo máa fi há ó pẹ́ tí kìíní ẹ̀ ti wà lọ́ọ̀ mi níbi pẹ̀lú bí tí mo fò mo ṣe sáré wọlé nìyẹn mo rí pé mo fi pé kí n bá fi dẹ́rù bá pé a lè ṣe kíni
àbí ọwọ́ ẹ̀ tó fi gbá mi yẹn pẹ̀lú igi yẹn gbálẹ̀ sọ igi yẹn lẹ̀ nígbà tí kíní ẹ̀ bẹ́ẹ̀ sí dùn mí tí àwọn méjèèjì tán kùdì mọ́ mi tán bẹ̀rẹ̀ sí pa mí so bí mo ṣe ní kí gbé kíní yẹn lé níbi ọwọ́ báyìí pé bóyá a lè stop àti lè máa ó lù mí nígbà tó máa fi wọlé mo sáré palẹ̀ kò dé nítorí pé mo lọ mú ọ̀bẹ yẹn bá ní kí n fi gun lọ́wọ́ mo sì yẹ ẹ́ nìyí mo sì bá a ní mo sì ẹ lè ṣe orúkọ yẹn fún mi ṣé ìyá mi ní kí sáré kí gbèsè ta. kí ló tó wá ṣe lẹ́yìn yẹn kí ló tó wá ṣẹlẹ̀ lẹ́yìn yẹn. kò sí kankan tó ṣẹlẹ̀ lẹ́yìn ju pé so bí àwọn èèyàn ṣe wá wọn wá sí géètì nígbà tó rí pé yẹ sí pé gbẹ̀lẹ́ ń jáde lọ́wọ́ ẹ̀ tí ọwọ́ èmi náà wú tó wá sí géètì pé èmi wá jà láwọn ẹni pé òun bàbá yẹn ní ká máa bẹ́yìn méjèèjì yìí já wípé gbogbo ẹ̀yìn ẹ̀wọ̀ owó ẹ̀ wo orí ẹ̀ bó ṣe gbogbo kí ni igbó fọ́tò ẹ̀ wá o ó ṣẹ̀ṣẹ̀ lọ lẹ́nu láti Thursday Friday Saturday Sunday Monday Tuesday ọjọ́ mẹ́fà lóní bẹ́ẹ̀ ní ìtísẹ́ tí mo jẹ́ orí lẹ́yìn ẹni báwo lẹ ṣe wá da kílé sínú ásìdì sínú omi àbí kọ̀ọ̀kan. ásìdì èmi dá ásìdì. ok ṣé ọbẹ̀ ẹnìkan lẹ́kọ̀ọ́ fi gun. ní o dá kankan níwájú ọ̀nà àti ìyẹn ò dá anything ọbẹ̀ mo fẹ́ fi gún ọwọ́ ẹ̀ pé yẹn kò lè dáwọ́ dúró láti má máa nà mí ọmọ ẹ̀wọ̀n náà nínú ìpọ́ ti gbé yìí ló fi hàn yìí. ẹni ẹjókòó àti rí mo ti rí àti rí ẹjókòó àti rí bàbá. ẹni tẹ gún lọ́bẹ̀ kí ló wá ṣe. mo kàn wà ní nílé ni so bí wọ́n ṣe wá bá mi nìyẹn pé ẹni tí ń pẹ̀lú ẹja wípé sára sọ wọ́n ní wọ́n ló kú àbí. wọ́n ló kú ni wọ́n sọ orí wọn sọ fún mi pé òkú wọn ló kú. ó tó gbà wo tẹ́lẹ̀ jíjà lọ́wọ́ tó kú. ó ti lọ tí mo ti ó lọ síbi 2 to 3 hours tẹ́fìlì ti dá down more than 3 hours gan. pẹ̀lú ìgbà tó kó ti kú. tẹ́fìlì ti dá down mo fẹ́ lọ wo tí mo ti lọ wo ìyàwó mi lọ síbi 2 gan tí mo ti wálé pé kí n kò tí kí n gbé lọ àwọn ìṣẹ̀wá dé wọ́n pàdé mi wọ́n sọ pé more than 2 to 3 hours tí a fi jọ dé tí a fi everybody ti túká àwọn bá mi wọ́n dẹ̀ pé àwọn fìjìláńtì wọ́n ní káwọn yẹn wá gbé mi àwọn ká pọ̀ sí mi lọ́wọ́ ìtẹ̀lé wọn ìṣègbè ọmọ sẹ́fìrìtì tó fún kéne mi ò ní tẹ̀sán tí o bá ti pé wọ́n ṣe kùtì mọ́ mi. bàbá ǹjẹ́ kábàámọ̀ lórí nǹkan tẹ̀ ṣe pé báyà ǹjẹ́ ó ní nǹkan tẹ̀ ǹjẹ́ ẹ kábàámọ̀ lórí ìgbésẹ̀ yìí wọ́n náà yìí ẹ̀yin náà lọ́mọ́ bẹ ẹni self defence ǹjẹ́ kábàámọ̀ lórí nǹkan tẹ̀ ṣe. ìdí ẹ̀ tí mo fi lè dáhùn question ni pé ìyá yẹn jẹ mí gan. ìyá ẹ̀ kábàámọ̀. ṣé pé àbámọ̀. ṣe gbọ́ mi ṣe kábàámọ̀ lórí ìgbésẹ̀ tẹ̀ gbé. ní kájà kakúkọ nǹkan tó ṣẹlẹ̀ sí mi ò lérò pé ó lè ṣẹlẹ̀ sí bá mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ sí mi ò ní tí bá mọ̀ pé ó máa jẹ kínní yẹn màá bó ṣe jẹ kínní yẹn tó lọ fi báyà. ọbẹ̀ má kẹ̀jẹ̀ rẹ lò ní àbí torí ẹni ọbẹ̀ sísun lónìí ṣé má kẹ̀jẹ̀ rẹ. má kàn jẹ ọbẹ̀ tí mo fi gbẹ́ òbí ni o tí mo máa fi gbẹ́ òbí torí eyín mi ò ṣòro mo máa fi àwọn ọbẹ̀ tó máa fi gbẹ́ òbí. ọbẹ̀ mọ́là. ẹ̀rọ mọ́là kọ́ ọbẹ̀ àwọn bàbá wúrà wà ní ká máa fi téèyàn bá ti olùkọ́ bá ti gbẹ so èèyàn máa fi gbẹ báyìí pẹ́ lẹ́kọ̀ọ́ sí. Olúwaṣùṣì lórúkọ mi. Olúwaṣùṣì Olúwaṣùṣì kí ni ẹ wo bí. Olúwaṣùṣì mark M-A-R-K Olúwaṣùṣì S-U-S-I ló parí ẹ̀. ọmọ bo ní gangan bẹ́ẹ̀. Láwẹ̀ ní. Láwẹ̀ ẹ ṣe púpọ̀. ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí.